Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ 23 oṣù keje ọdún 2025. Àkòrí: má ṣe ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ìwé orin ẹ̀ta èjì ẹ̀sán. Kìrìsìtẹ́nì máì tí wá sinmi. Ẹ̀kọ́ àkọ́sórí: ìgbéraga ní síwájú ìparun, agídí ọkàn ní síwájú ìṣubú. Ìwé òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún. Bíbélì kíkà: ìwé Kíróníkà kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrìndínlógún dé ìkẹtàléníogún. Ṣùgbọ́n nígbà tí ó lágbára tán, ọkàn rẹ̀ gbéga sókè sí ìparun, nítorí tí ó ṣe ìrékọjá sí Olúwa Ọlọ́run rẹ̀. Ó sì lọ sínú tẹ́ḿpìlì Olúwa láti sun tùràrí lórí pẹpẹ tùràrí. Àsáráyà àlùfáà sì wọlé tọ̀ ọ́ lọ, àti 100 àlùfáà Olúwa pẹ̀lú rẹ̀. Àwọn alágbára wọ́n sì tako Òsáyà ọba, wọ́n sì wí fún un pé, kì í ṣe tìrẹ, Òsáyà, láti sun tùràrí fún Olúwa, bí kò ṣe ti àwọn àlùfáà, àwọn ọmọ Áárónì tí a yà sí mímọ́ láti sun tùràrí. Jáde kúrò ní ibi mímọ́, nítorí tí ìwọ ti dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni kì yóò ṣe fún ọlá rẹ láti ọ̀dọ̀ Olúwa Ọlọ́run. Nígbà náà ni Òsáyà bínú, àwo tùràrí sì ń bẹ lọ́wọ́ rẹ̀ láti sun tùràrí. Àti nígbà tí ó bínú sí àwọn àlùfáà, ẹ̀tẹ̀ yọ ní iwájú rẹ̀ lójú àwọn àlùfáà ní ilé Olúwa lẹ́bàá pẹpẹ tùràrí. Àti Àsáráyà olórí àlùfáà àti gbogbo àwọn àlùfáà wò ó, sì kíyèsí, ó dẹ́tẹ̀ níwájú rẹ̀, wọ́n sì tì í jáde kúrò ní ibẹ̀. Nítòótọ́ òun tìkára rẹ̀ yára pẹ̀lú láti jáde, nítorí tí Olúwa ti lù ú. Òsáyà ọba sì di adẹ́tẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀. Ó sì ń gbé ilé àrùn, nítorí adẹ́tẹ̀ ní í ṣe, nítorí tí a ké kúrò nínú ilé Olúwa. Jótámù ọmọ rẹ̀ sì wà lórí ilé ọba, ó ń ṣe ìdájọ́ àwọn ènìyàn ilẹ̀ náà. Àti ìyókù iṣẹ́ Òsáyà, ti ìṣáájú àti ti ìkẹyìn ni Àìsáyà wòlíì ọmọ Ámósì kọ. Bẹ́ẹ̀ ni Òsáyà sùn pẹ̀lú àwọn baba rẹ̀, wọ́n sì sin ín pẹ̀lú àwọn baba rẹ̀ ní oko ìsìnkú tí ń ṣe ti àwọn ọba, nítorí tí wọ́n wí pé adẹ́tẹ̀ ni òun. Jótámù ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Ẹ̀kọ́: bí Ọlọ́run ṣe lè ran ẹni tí ó fi gbogbo ọkàn rẹ̀ gbẹ́kẹ̀lé lọ́wọ́, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run kórìíra ẹni tí ìgbéraga bá ń gbé inú rẹ̀. Nínú Bíbélì, a rí ìtàn àwọn ènìyàn tí Ọlọ́run fi ìyà jẹ nítorí ìwà ìgbéraga wọn, bíi Nábálì ọlọ́rọ̀ aṣiwèrè àti Nebukadnesari. Akọ̀wé rẹ̀ pé Ọlọ́run máa ń wo agbéraga láti òkè réré, kò fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn, nítorí ògo rẹ̀ ni kò ní pín pẹ̀lú ẹ̀dá kankan. Ọba Òsáyà bẹ̀rẹ̀ dáadáa, ṣùgbọ́n ó ṣeni láàánú pé ó parí rẹ̀ pẹ̀lú ìbànújẹ́. Bíbélì sọ pé ìparí ohun gbogbo dára ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Ṣùgbọ́n ní ti ọba Òsáyà, ìbẹ̀rẹ̀ nìkan ló dára. Níbo ni ó ti ṣe àṣìṣe? Ìwé Kíróníkà kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrìndínlógún sọ pé, ṣùgbọ́n nígbà tí ó lágbára tán, ọkàn rẹ̀ gbéga sókè sí ìparun. Ìtàn rẹ̀ kò ní rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àmín. A lè kọ́ ẹ̀kọ́ láti inú ìgbésí ayé Òsáyà pé nígbà tí Ọlọ́run bá gbé wa ga, ó yẹ kí a máa gbàdúrà fún oore ọ̀fẹ́ láti máa jẹ́ onírẹ̀lẹ̀ ní gbogbo ìgbà. Gbogbo ènìyàn nípa ìṣẹ̀dá jẹ́ agbéraga, ṣùgbọ́n nígbà tí ènìyàn bá di ẹ̀dá tuntun nínú Kristi, ìwà Ádámù tí ń fa ìgbéraga yìí ni a fi bú. Àìní agbára láti borí ìgbéraga, èyí tí í ṣe iṣẹ́ ti ara, pẹ̀lú ìrànlọ́wọ́ Ẹ̀mí Mímọ́, á yọrí sí ìfibú. A ò ní ṣubú kúrò nínú oore ọ̀fẹ́ lórúkọ Jésù. Àmín. Ẹ̀kọ́ àmúrelé: bí gbogbo iṣẹ́ ara, pa ìgbéraga tó wà nínú rẹ run. Bí o kò bá ṣe bẹ́ẹ̀, ó lè pa ọ́ run. Àdúrà: mo pa gbogbo agbára ìgbéraga tó wà nínú ayé mi run, mo sì gba ìrẹ̀lẹ̀ ọkàn ní orúkọ Jésù. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.